Ǹjẹ́ ti gbọ́ nǹkan tí Aremu Afolayan tó sọ nípa Funke Akindele àti ẹ̀gbọ́n rẹ̀ Kunle Afolayan o. Ó máa gbẹnu tán o. Ó ló jẹ́ káwọn fáǹsì kọ́ bẹ̀rẹ̀ sí máa sọ̀rọ̀ nípa ẹ̀. Ìwọ ló lè parí ìjà tó wà láàrin ẹ̀gbọ́n ẹ̀ àti Funke Funke. Aremu bọ́ síta o láti ṣàlàyé ohun ribiribi tí Funke ṣe fún ẹ̀gbọ́n òun tó dẹ̀ tún jẹ́ ẹ̀jẹ̀ òun. Nǹkan báyìí ni wọ́n ṣe nínú ìgbésí ayé òun. A rí àwọn wonderful actress Aremu òun náà drop opinion nípa à ń jó àjò láti marketing movie. Funke Akindele olóṣọ lánàá wípé ó pé ọdún mẹ́ta tí ìyá àwọn tó jáde láyé kí Ọlọ́run bá kó tún máa dúró tì wọ́n àti family wọn. You are welcome back to our channel. Ẹ ti máa bá mi subscribe. I love you so much. Nínú gbogbo rògbòdìyàn tó ń lọ, àwọn news gbogbo àwọn update tó ń lọ láti ọ̀sẹ̀ tó kọjá nípa à ń jó àjò láti fi market movie. Tá bá rántí wípé ó ti dá so many controversies sílẹ̀ láàrin àwọn two giant actors and actresses wà in the industry. Yes, I will call them giants. Bí Funke ṣe jẹ́ legend, bẹ́ẹ̀ náà ni Kunle Afolayan ṣe jẹ́ legend. Lè kó yan wọn kéré. He has done so well. He has did exceedingly great in the entertainment industry. Kunle Afolayan is not a small person. A lè máa wo Funke wípé queen of office boss, queen of office boss. Tẹ́ ẹ bá ń pe Funke Akindele ní queen of office boss, a ní láti máa pe Kunle Afolayan ní king of Netflix boss. If you know how much he's making on his movie, our movie tó ń gbé sórí Netflix that is being shown over 200 countries, ẹ máa mọ̀ wípé kò ń ṣe kékeré, kò ń ṣe wo pure water àti wo kókì. So tabaroti pé last week when he was doing the series of his movie Anikulapo meet and greet, táwọn casting yẹn wá tí wọ́n jọ ṣe party together, he make mention wípé anita àwọn ò à ń jó láti market movie, àwọn ò rí pé àsìkò tó wọ́ tẹ̀ bí táwọn sinimá bó ṣe máa ń ṣe. À ń pa billion lọ ní sinimá, inú wa máa dúpẹ́ congratulations. Kí láǹfààní pápá 2 billion tá lè mú 10 million lọlé. Tá bá rántí pé he said that statement and it really went viral. A lot of àwọn èèyàn ni wọ́n bá tí wọ́n fún gbas goes to Kunle Afolayan. Some are even said he's jealous. Why do you do like this? Why will you say like this? Èyí ló wá jẹ́ kí Funke reply last week o. Tó gbé sub jáde tó throw sub. Ó reply back to back sí Kunle Afolayan. In fact, àríbí Kunle Afolayan ṣe bọ́ta wípé Funke pé òun lórí phone tí ó jágbe mọ́ òun pé kílè jẹ́ last night tó máa dárúkọ nínú interview. Lẹ́yìn ìgbà yẹn tí wọ́n tún lọ fún ṣe àwọn yìí podcast lórí àwọn channel news and other TV station, bóyá orí Arise àbúrò ìkànnì lára àwọn ni mo ti wo news yẹn, wọ́n ṣàlàyé níbẹ̀ ni pé àwọn water down ní effort Funke. As a matter of fact, àwọn commend fún iṣẹ́ tó ń ṣe. Àwọn máa ń sọ fún àwọn youth àbí àwọn tí wọ́n bá aspire láti become a great actor or actress, if you are looking for somebody to look as your to use as your role model, go and use Funke Akindele as your role model. Àwọn máa ń sọ fún àwọn èèyàn báyẹn, àwọn táwọn bá lecture, use her as a role model because she's a pace setter. She has paid her dues in the industry and she has done so well. So bá ṣe wá rí Aremu nìyẹn o. Aremu kò sanwó. Ẹ mọ̀ pé Aremu is so funny and full of vibe. Kò sí tí n bá wo fídíò Aremu tí mi bá fẹ́ rẹ́rìn máa rẹ́rìn. Aremu Afolayan is so funny and very lovely. Ló bá ṣe fídíò, ló bá ní ẹ̀yin fans mi ta ni màá support o. Ẹ̀gbọ́n mi olóṣà Anikulapo series tó ń ṣò lórí Netflix, wọ́n fún mi ní 20 million naira ní last week. Funke Akindele ọ̀rẹ́ mi ni olóṣè behind the scene. Lẹ́kùn tẹ́ ń wò yìí Funke Akindele ló rà fún. Ó fọ́ ọkàn lẹ́kùn yẹn. Ìsìlá kò jẹ́ pé ilé àbí ọ́fíìsì bọ̀ ó ṣàwà nínú ibi ilé tó ti show fídíò yẹn. Ipe káwo lẹ̀kùn láláyìí tá a dẹ̀ mọ̀ pé nǹkan wọ́n ń sìn. Ó ní Funke ló rà fún tó ń ṣílẹ̀kùn fún àwọn èèyàn lọ tí wọ́n bọ̀. Ipe ta ló máa support. Ṣé rí bó ṣe fídíò yẹn, a lot of our fans bá bọ́ sínú comment section. Lọ́bẹ̀rẹ̀ sí sọ fún Aremu, we understand your plight. We understand where you are coming from. We know your blood is your blood. Blood is thicker than water. But in as much bó ṣe jẹ́ báyìí náà, ìwọ náà appreciate Funke. You are the only one that can mediate peace between them. Aremu, try to settle this issue between them. A lot of our fans ló ń drop opinion wọn tí wọ́n ṣàlàyé nípa ọ̀rọ̀ tó lọ níwọ̀n. Láàrin pé kí Aremu má wà bias. Àwọn méjèèjì ó lè mediate peace láàrin wọn. Because nǹkan tá a kò rí nínú ọ̀rọ̀ yẹn, especially me I will just my own opinion wípé misunderstanding ló wáyé. Èmi ò rí Mr. Kunle Afolayan as somebody that is jealous. Jealous of what? Àwọn náà wọ́n ń ṣèyàn kékeré nínú ayé náà. Wọ́n ń ṣèyàn kan tó jẹ́ wípé ẹ̀yẹ tó kéré nínú ayé. So me, I don't see it as jealousy. It is just misunderstanding. Àti báwọn fans ṣe twisted àtàwọn yìí comment. Bóyá bí Funke ṣe gbọ́ olóbi nínú pé ń gbọ́ o tí mo ṣe pa 2.something billion kí máa mú 10 million lọlé. Now ṣe mo kí statement yẹn alone ó lè discourage àwọn fans mi pa ẹ gbọ́ o gbogbo billion tá à ń gbọ́ yìí ṣé àwọn kan ni wọ́n ní. The reason is because cinema eye tí wọ́n yọ as a percentage owó tó ń yọ kò ń ṣe owó kékeré. They are removing up to 45 to 50%. Lẹ́yìn yẹn àwọn other shares holder náà, àwọn other stakeholders àwọn náà máa yọ tiwọn, distributors, owó taski, owó gbá, owó àwo, owó ilé, owó kókó bàbá ṣàṣù, wọ́n máa yọ gbogbo tiwọn. At the end of the day, iye tó máa kù fẹ́ni tó produce the film yẹn. So nínú 2 billion yẹn ó ti máa mú dìlọlẹ̀. Ó nìkan táwọn ṣe ń sọ wípé táwọn sinimá tó bá do better, wọ́n ní in fact àwọn wà ní forum meeting pẹ̀lú àwọn cinema stakeholders. Àwọn ló wá bí wọ́n lè rí pé Mr. Kunle, when are you coming back to cinema? Àwọn wá sọ fún wọn pé tẹ́ ẹ bá ti change dáadáa, tí tẹ́ bá ti balance equation yẹn tó jẹ́ pé owó tẹ̀yìn tí kò bá ti pọ̀ mọ́, I will come back to cinemas. Pé why tẹ̀ ń ṣe bí àwọn marketers láyé ọjọ́ tó jẹ́ pé wọ́n máa jẹun jọ lóhun lọ. So èyí nìkan táwọn fans wá ń sọ fún Aremu Afolayan wípé kó try láti mediate peace nínú wọn. Tá bá ń sọ̀rọ̀ nípa Funke Akindele, àlékún yẹn ìkiri láwùjọ. Funke has done so well. I love and appreciate her. Likewise Aremu kò sanwó, ìyẹn try láti parí ìjà ni àti Kunle Afolayan.
ọ̀gá náà nìyá múdà ẹ gbé fún wọn. ẹ mọ̀ pé tọ́rọ̀ bá ti ṣẹlẹ̀ báyìí a lot of people náà máa fẹ́ take a side, they want to take side, ni mo support. Tá a bá lo sentiment, tá a bá fi àmọ́ sí, both of them are good. So ọlá pé bí Funke ṣe feel bó ṣe rí olófi jẹ́ kó rí àti báyìí pa nínú gbogbo ọjọ́ tí mò ń ṣe yìí ṣe I appreciate ẹ̀ nàbí báwo. In fact olójẹ́ kí Funke sọ wípé if you don't like my marketing skills, if you don't like my strategy of business, you can market your own in the way that will appeal to your fans, or you employ a company that is going to be doing those logistics for you. Don't máa bẹ run an advert here, you employ them, don't use mouth to water down my own efforts. Lẹ́yìn gbogbo ọ̀rọ̀ yẹn tó ń lọ a tún wá rí OG náà, our wonderful actress náà, Ọmọ́tọ́lá Jáládé, òun náà tó wá ṣe fídíò náà ṣàlàyé wípé òun náà ní sinimá movie tó ń bọ̀ wá sí, òun náà ní movie tó ń bọ̀ wá sí sinimá bóyá this month or next month, mo ti gbàgbé date ẹ̀. So ó ní òun lè máa jó o, wípé bí Funke Akindele ṣe ń jó òun lè máa jó, òun ti already work, òun ti build the talent around, òun ti ṣe dáadáa, but kóun tó wá lọ máa jùdí wéreke nínú iwájú kámẹ́rà just because káwọn èèyàn kọ́ wá fi wá máa wo fíìmù, ó ní òun lè ṣe yẹn o. So a rí bí Ọmọ́tọ́lá Jáládé bò náà ṣe mention ọ̀rọ̀ yẹn, a lot of àwọn ẹwà rí àtìní wípé tí ẹ̀yin ò bá jó, wípé tẹ́ ẹ̀ bá jó láti fi market movie yẹn nígbà yẹn era sí ti change, era Gen Z la wà yìí, you have to blend, you have to dive into what is going. Nǹkan tó bá ń lọ train tó bá ń lọ train ni wọ́n lọ sọ pé join the moving train, if you cannot beat them you join them. Era tẹ́lẹ̀ kò sí ijó, tó bá ti gbé fíìmù jáde àti gbé fíìmù jáde ẹ lọ wo nǹkan tá máa gbọ́ nìyẹn. But era sí yìí nǹkan táwọn èèyàn bá rí tó bá feel attracted to, tó like ẹ̀, tó bá dé pé ijó yẹn náà ló máa fi divert àwọn fancy àti àwọn èèyàn sọ́dọ̀ ẹ̀, why not? So bí Ọmọ́tọ́lá Jáládé bí wọ́n ṣe sọ̀rọ̀ yẹn wípé àwọn ò lè máa jó bí Funke ṣe ń jó, a lot of àwọn èèyàn náà wá fún ọ wípé mama di mama, ayé ìgbà tẹ́ ń sọ yẹn ti yàtọ̀ sísìn. Ìgbà yẹn èrò tí pọ̀ tó ń ṣe fíìmù ní ìgbà yẹn àwọn èèyàn máa dìídì search fún movie, wọ́n máa dìídì weekend báyìí anytime anywhere wọ́n máa dìídì search I want to watch this movie, bóyá my friend recommend it for me, let me go and watch it. Àmọ́ this time era social media ta wà yìí ti jẹ́ kí a lot of things go change, especially content tó wá lo ayélujára. Ẹ máa rí pé ìgbà míì tẹ́bá if you are scrolling to your phone you might even forget pé tẹ́ fẹ́ wo film, ẹ ti máa gbà wípé tẹ́ fẹ́ wo film, ẹ máa rí àwọn different content tó máa pa yín lẹ́rìn, àwọn comedy ó ti gba ayélujára. So ó ní àwọn Funke náà ṣe wọ́n lo strategy ẹ̀ pòkè ẹ jẹ́ káwa náà máa blend ẹ̀ pẹ̀lú bó ṣe lọ́ọ̀sìn láti máa fi pull crowd sí ọ̀dọ̀ wa. So bá ṣe rí tí ó ṣe ṣàlàyé bíbẹ̀ yẹn a dẹ̀ tí wọ́n rí Funke Akindele tó ṣe post lánàá pé ìyá àwọn ẹ̀yìn pé àná ó pé ọdún mẹ́ta tí wọ́n jáde láyé, we pray that God comfort them. A rí àwọn family and friends bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní ṣàdúrà fún Funke wípé take heart, the Lord is your strength, you have done so well in the industry, that they will continue to appreciate her. Àwọn ṣe Funke náà ní àwọn fans ètè òun náà ní àwọn èèyàn tó jẹ́ wípé no they love and appreciate her, tó jẹ́ pé àwọn náà tẹ̀ máa ń support ẹ̀. So I will be a lot of bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí sọ fún Funke wípé you have done so well, there is no need láti wá feel discouraged pẹ̀lú nǹkan táwọn yẹn bá ń sọ, wọ́n bẹ̀rẹ̀ sí appreciate náà bẹ́ẹ̀ nínú comment section, wọ́n ṣàdúrà fún wọn àtàwọn family that it is well with them, just continue to give us the best out of the best. Mama di mama, we love and appreciate bẹ́ẹ̀ tẹ̀ ṣe ti ṣe bẹ́ẹ̀ ṣe ti build the career yẹn up to this moment, àwọn nǹkan tẹ́ ti ṣe in fact I appreciate it gidi gan. A lot of àwọn olólùfẹ́ wọ́n bẹ̀rẹ̀ sí sọ fún Funke bẹ́ẹ̀ the Lord is going to comfort them and uphold them. Funke náà she has done so well in the industry, kudos to her. So a lot of àwọn èèyàn bẹ̀rẹ̀ sí react sí àwọn news yìí láti ìgbà tí ó ti jáde. The truth is that era àtàwọn ṣe it has changed. Tí àwọn OG bá ń wò ó pé we cannot be coming out to be dancing the way Funke is dancing. If there's another way that you feel you can create another logic, another logistic to sell your market, why not? Why not put it out there so for people to see? Why not put it out there for people to see? If you have another logic or another way that you feel that okay, I can use this method to what? To market my own business. Why not? You can as well put it out there so that káwọn èèyàn kan máa lè fi rí. But ṣe era sin ti change gidi gan o. You have to follow the action. So àríwá àwọn olólùfẹ́ ṣe sọ fún Aremu because bí Aremu Afolayan bó ṣe true question yẹn ó ní àwọn àgbààgbà méjì ló ń jà èèyàn ohun tó ń dẹ̀ mọ̀ tí wọ́n jọ ní argument ta ló máa support nínú wọn. If you are coming across our channel for the first time, subscribe. I appreciate you so much. Thank you for always being part of our video. As well as trending news tó bá ń lọ, àwọn gist, àwọn video tó bá ń lọ àti mama mo wa. So bá ṣe tí wọ́n ṣe drop opinion, different opinion nípa wọn ni. Funke to have done so well, kudos to her. So àbí ṣe Daya Musa náà drop update nípa because láti ìgbà tí ọ̀rọ̀ yẹn ti ṣẹlẹ̀, a lot of àwọn Nollywood àdìbò ṣe ń sọ̀rọ̀ tó ṣe ń react to the news that they are saying their opinion to there is nothing bad in jíjó. Àwọn míì náà wọn lè jó o. Àwọn míì ṣe ṣàlàyé pé báwo làwọn ṣe máa jó láti wá mákẹ́tì ọjà àbí láti wá máa polówó ọjà. So bá ṣe rí tó ṣe kọ́ nìyẹn Daya Musa, dance or no dance, our commitment and zeal towards entertainment
has shown that we are all in it to make impact. That's right. We have made individual efforts to the growth of the industry. Let's not be hard on ourselves. Kudos to everyone. You have seen my past movie that I released. Are you ready for me to release another one? Nǹkan tó ń jọ láti sọ bíbí pé àjò ìyẹn kò ní láti wá jẹ́ pé ká máa fi máa ní gbàásìgbòs fúnra wa àbí ká máa fi nira wa sínú pé why you trying to discredit my own work. Ó ní rárá pé yóò mi. Dà kálukú ti pay dues ẹ̀, kálukú àwọn nínú entertainment industry àwọn ti make sure wípé a ti ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tí àwọn fans tó dẹ̀ ń rí tó ní impact ní ọjọ́ tó ní. Dàbí kálukú bí wọ́n ṣe understand ẹ̀ sí olóyàtọ̀. Ìwọ lè jó èmi lè má jó ìyẹn ò mean pé ìwọ tó ń jó jù mí ìwọ tó ń jó ju èmi lọ tèmi ò jó ìyẹn ò mean that you are more successful more than me. So she said her own 2 cents too wípé ká má fi yẹn láti máa fi hammer nira wa lórí pé àlejò òṣèbí kan tó sọ lélẹ̀ kíní kan ó ní no gbogbo àwọn làwọn ti ṣe dáadáa nínú industry táwọn wà ní ọjọ́ tòní gbogbo àwọn làwọn ti pay dues àwọn tí àwọn ti behave very very great láti continue to make the fans happy. So àwọn èèyàn náà dẹ̀ rí àti pé nǹkan tí Dayọ̀ Musa náà sọ nǹkan tó wà okay ni. I love you so much. Thank you for always staying tuned to my new and my amazing subscribers. Àwọn trending news ọ̀rọ̀ tó bá tún lọ àti màmá mu wá ẹ ti máa bá wa follow for more updates. I appreciate it so much. If you are coming across our channel tẹ́ ẹ bá ti subscribe àwọn latest gist tó bá ń lọ àti màmá drop ẹ̀ sí orí ìkànnì wa bíbí. Thank you so much for always staying tuned. You are the best. I love you so much. Kudos to all our OGs, all our actors and actresses that have done so well in the industry. Kudos to them. We love and appreciate them. I will not say that.